mọ́ínmọ́ín ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o sálàáfíà ni o èmi bàbá yín tún ni o Tásíkò bàbá táwà mo tún dé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò eléyìí tí mo pè ní ìwé àwọn àgbà ibi tí mo ti ń kọ́ yín ní òwe ibi tí mo ti ń kọ́ yín ní òwe ìwé àwọn àgbà orí kejì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún mo mú wá o ìwé àwọn àgbà chapter 2 verse 15 tó kà báyìí pé ẹlẹ́gàngan òkun tó tóbi lómi áńbèlè tà àmúyẹ áńbèlè tà sí odò tó sàn ẹlẹ́gàn ó ń gan òkun tó tóbi lómi áńbèlè tà sí odò tí ń sàn kí ìtumọ̀ òwe àti pé irú ìgbà wo ni àwọn bàbá wa máa pa irú òwe ó jẹ́ òwe ìkìlọ̀ òwe ìgbáradì ìkìlọ̀ fún kíni ìkìlọ̀ àti ìgbáradì pé kò sẹ́ni tí wọ́n lè yẹpẹrẹ rẹ̀ kò sí ẹni tí wọn kò lè yẹpẹrẹ rẹ̀ kò sí ẹni tí wọ́n lè sọ̀rọ̀ àlùfàǹsà sí kò sí ẹni tí wọ́n lè tẹ́ ẹlẹ́gàn àti pé ta ni ẹlẹ́gàn àwọn tí wọ́n bu ẹnu àtẹ́ lu nǹkan àwọn tí wọ́n tàbùkù gbogbo nǹkan tó bá ti dáa àwọn tí inú wọn ò dá sí ọmọlàkejì àwọn ni ẹlẹ́gàn o kò sí ẹni tí ẹlẹ́gàn ò lè gàn kò sí ẹni tí ẹlẹ́gàn ò lè bu ẹnu àtẹ́ lù kò sí nǹkan tí wọ́n lè bàjẹ́ kò sí nǹkan tí wọ́n lè bàjẹ́ tó máa ń gbé lágbájá mọ̀ kó lálé rẹ̀ ó dàbẹ̀ ni kó máa ló kọ́lé ilé ojú ẹ̀kan báyìí ẹlẹ́gàn nu ọ̀rọ̀ ẹ̀gàn nu kò sí ẹni tí wọ́n lè gàn kò sí ẹni tí wọ́n lè fi sọ ọ̀rọ̀ ìsádásí kò sí ẹni tí wọ́n lè gàn kò sí ẹni tí wọ́n lè sọ ọ̀rọ̀ ìsádásí wọ́n á ń ta kíni gbé kíni gbin ẹlẹ́gàn nu o torí ẹ̀yin ìwé àwọn àgbà orí kejì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún tó fi kà báyìí pé ẹlẹ́gàn ń gan òkun tó tóbi lómi omi òkun alagbarúgbú tó tóbi ẹlẹ́gàn bu ẹnu àtẹ́ lù áńbèlè tà sí omi odò tí ń sàn odò tí ń wọ́ tí ń sàn lọ ṣẹ́gbẹ́ àlè fi odò tí ń sàn odò tí ń wọ́ àlè fi wé omi òkun ojúmọ́ rẹ̀ ni pé ẹlẹ́gàn bu ẹnu àtẹ́ lù nǹkan ràgàjì ju èèyàn ńlá wọ́n bu ẹnu àtẹ́ lù áńbèlè tà sí èèyàn tó yẹ kó náà kàn ẹ́ ń tóbi bọ̀ kò sẹ́ni tí wọ́n lè bu ẹnu àtẹ́ lù kò sẹ́ni tí wọ́n lè wọ́ torí ìdí ẹja ṣọ́ra wa ẹ má jà ṣe ìkọjá yìí ẹja dúró wa jẹ́jẹ́ ò ká fọwọ́ bí ọwọ́ gbé ká má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ẹlẹ́gàn ọ̀rọ̀ ìṣádá ká má jẹ́ kó sì wá lọ́kàn dànù ẹ wo ọ̀rọ̀ mi sí yóò lópin àgbòrè tán lórílẹ̀ yìí ẹ̀rẹ̀ fẹ́ràn ẹ̀kú kàlẹ̀.